wọn tẹ̀lé tọ́lọ́hún èṣù ni wọ́n ń tẹ̀lé afá lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìlú Ìlọrin sí ìlú tí yẹn máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn pẹ̀lú ẹ̀ o sọ̀rọ̀ mi ti afá o gbọ́ mi. ẹ̀yin tèmi ṣe rí àlùfáà tí a wo fídíò ẹ̀ tán yìí àlùfáà yìí ni àwọn ará Ìlọrin ni wọ́n ń dú mọ̀wúrú mọ̀wúrú ni wọ́n ń dú mọ̀wúrú mọ̀wúrú mọ́ nítorí kíni nítorí ọ̀rọ̀ Tani Ọlọhun tí àlùfáà yìí pe àwọn àlùfáà Ìlọrin tó pè wọ́n sí àkíyèsí. ẹ̀yin tèmi ẹ̀ tí gbọ́ kankan o ẹ̀ gbọ́ rìnrìn ẹ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn àlùfáà Ìlọrin nítorí àlùfáà yìí ó pè wọ́n sí àkíyèsí. ó sọ fún wọn pé kò ń ṣe bí àwọn ṣe kà nínú Kùránì ni wọ́n ṣe ń mú ọ̀rọ̀ Tani Ọlọhun yìí. wọ́n bẹ̀rẹ̀ sí àtáàkì àlùfáà yìí wọ́n bẹ̀rẹ̀ sí sọ wá wọ́n bẹ̀rẹ̀ sí sọ àwo. mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ kẹ́ ẹ wo fídíò yẹn kẹ́ ẹ gbọ́ wìnrìnwìnrìn látẹnu àwọn àlùfáà Ìlọrin. mo fẹ́ kẹ́ ẹ gbọ́ wìnrìnwìnrìn látẹnu àwọn àlùfáà Ìlọrin. àwọn àlùfáà yìí wọn fẹ́ ka mẹ́nuba ọ̀rọ̀ Ìlọrin rárá. ẹnikẹ́ni tó bá ti sọ̀rọ̀ báyìí wọ́n á hàn pọ́nkán. ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. èmi ọmọ yín náà ni àbúrò yín. ẹ má gbàgbé láti subscribe sí orí ìkànnì yìí. ẹ bá wa share ètò yìí ẹ bá wa share ẹ̀fọ́ nílé ẹ bá wa share ẹ̀fọ́ àlejò. tẹ bá ti wá subscribe tán kẹ gbọ́wọ́ lé kinní tíntìní tó dàbí agogo yẹn. tẹ bá ti gbọ́wọ́ lé option mẹ́ta kan máa wá ibi ìtọ́kọ all sí yẹn ibẹ̀ ní kẹ gbọ́wọ́ lé. a lè máa ta yín lólobó ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tó máa mọ̀ tá bá ti fi fídíò sí orí ìkànnì yìí. ẹ jẹ́ ká lọ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu àwọn ará Ìlọrin. gbogbo ọ̀rọ̀ àlùfàǹsá tí wọ́n sọ sí àlùfáà yìí toró gbà wọ́n ní ìmọ̀ràn. ẹ jẹ́ ká lọ gbọ́ ọ̀rọ̀ náà ẹ jẹ́ kí n play fún wa ní orí móhùnmáwòrán wa ní bíbà ẹ jẹ́ ká wò ẹ jẹ́ ká jọ wò ká jọ gbọ́. kẹ wá bá wa kọ sínú comment section nǹkan tẹ bá gbà lérò nǹkan tẹ bá rí sí ọ̀rọ̀ fọ́nrán tá a fẹ́ wò yìí ẹ bá wa kọ sínú comment section ẹ jẹ́ ká play ẹ̀ fún wa. lórí ọ̀rọ̀ Tani Ọlọhun ṣe Tani Ọlọhun wàhálà yìí ti pọ̀ gan-an lórí ẹ̀ débi pé àwọn tán ń pè ní ó ti pọ̀ jù àwọn tán ń ṣépè ló pọ̀ jù ní gbogbo wọn. mi wá mọ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo wọn dẹ̀ lélẹ́yìí orúkọ ìlú Ìlọrin ni wọ́n ń tàgì mọ́ nǹkan tí wọ́n ń bá mi sọ. wọ́n rò pé látìgbà tí mo ti ń ṣe live kódà gan kó tó di pé Tani Ọlọhun wọ̀ nígbà tí Tani Ọlọhun náà tún wọ̀ náà kò sí ẹni tí mo sọ̀rọ̀ sí ní Ìlọrin láfa pé mo á dájú kọ àfa kan tí mo ṣépè fún rí àbí tí mo borúkọ ẹ̀ jẹ́ rí tí mo ṣe nǹkan tí ò dá pẹ̀lú ẹ̀rí. ohun tó fa eléyìí tí mo sọ ń gbà yẹn ni pé Tani Ọlọhun gbogbo ohun tó bá léwu kó ṣe ẹ jẹ́ á fi sílẹ̀ ẹ jẹ́ káwa sin lọ́hun lára. mi sọ jùbá yẹn lọ kó tó di pé wọ́n á ní àwọn kan wọ́n lọ gbé láìfù yẹn sórí fídíò Tani Ọlọhun àwọn ẹlòmíì wọ́n ní ìyá wa Yorùbá wuyì àwọn náà gbé wọ́n sáà náà èèyàn sáà ń gbé bọ́n yẹn ń gbé ní Facebook náà ń gbé ní YouTube ń gbé wọ́n fi ọ̀rọ̀ tí mo sọ yẹn wọ́n fi ń takù ẹ̀sìn Islam. wọ́n á wo gbogbo ọ̀rọ̀ tí mo sọ pátá kí ni mo fi ń takù Islam níbẹ̀ yẹn nínú gbogbo ọ̀rọ̀ yẹn kò sí ọ̀rọ̀ tí mo fi takù Islam bẹ́ẹ̀. ohun tí mò ń sọ níbẹ̀ ni pé ẹ jẹ́ kí àwa gbogbo ohun tó bá léwu kí èèyàn ṣe fún wa káyọ Tani Ọlọhun kó bẹ̀ Tani Ọlọhun kó bẹ̀ gbogbo ohun tó léwu kí èèyàn ṣe ní díẹ̀ sìn àbí èèyàn ṣe fún wa ẹ jẹ́ kí àwa fi peace tó wà nínú ẹ̀sìn yẹn ká gbé pàdé ẹni yẹn kẹ́ni yẹn mọ̀ wípé ẹ̀sìn yìí ẹ̀sìn tí ó legit ni ẹ̀sìn tó fàyàn mọ́ra ni ẹ̀sìn tó kóyàn mọ́ra ẹ̀sìn tó nífẹ̀ẹ́ nínú ni nǹkan tí mo pariwo nìyẹn
so mi dẹ̀ kò dẹ̀ sí nínú òfin Nàìjíríà tá a wà yìí àbí nínú òfin Islam náà tí a wà ká rí nǹkan tí kò dáa nínú ẹ̀sìn tó bá ń ṣe kí wọ́n wá fọ́lù ẹ̀ nítorí pé àwọn tó já síwájú ẹ̀sìn yẹn wà ń bẹ̀ ṣẹ́gẹ́ẹ̀tì kò sí nínú òfin Islam àbí nínú òfin Nàìjíríà tá a wà yìí àwọn nǹkan yẹn lèmi ń try láti jẹ́ kí àjọgbé kájọ fìfẹ́ lò ká show love síra wa àti pásítọ̀ àti wòlíì àti oníṣẹ̀ṣe kí gbogbo àjọ máa lo ayé ẹ̀sìn yìí Ọlọ́run ló ní gbogbo ẹ̀ Ọlọ́run ní kápá kó dá ẹyọ kan kí gbogbo àjọ wà lójú ọ̀nà ẹ̀sìn mọ́ kò ṣe òun tó fi kó wa pọ̀ káwọn kan gba ọ̀tún káwọn kan gbòsì káwọn kan lálẹ́ hù òun tó fi ṣe bẹ́ẹ̀ ó yí òun gangan fúnra ẹ̀ ó fi ṣàdánwò fáyé ni so mo dẹ̀ ń sọ nínú ẹ̀sìn nínú àwọn láìpẹ́ náà pé kò ń ṣe Islam nìkan ló máa wà lùjọ́ náà àwọn ẹ̀sìn tó kù ń kọ́ ṣèbí ànábì tiwa ló gbà wá bẹ̀ fún wa àwọn Jésù ànábì tàwọn kan náà ni bó ṣe gbà wá bẹ̀ fún àwọn yẹn náà nìyẹn Ọlọ́run ni gbogbo wọn ń gbèrò agbèrò Ọlọ́run gbogbo wọn Ọlọ́run náà ló sì mọ àyè tí ó kì ẹ̀sìn kọ̀ọ̀kan bọ̀ tó bá jẹ́ òkèjà kí á mọ̀ ókè olórí ẹ̀sìn kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ànábì Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà Jésù Kristi wà àwọn oníṣẹ̀ṣe ní mi rò báwọn lánàbì ṣùgbọ́n wọ́n lẹ́ni tí wọ́n ń tẹ̀lé òun ni Ọ̀rúnmìlà tán ń tẹ̀lé o ànábì táwọn ń tẹ̀lé o Jésù táwọn Kristian ń tẹ̀lé o gbogbo wọn pátá ẹrú Ọlọ́run gbogbo wọn Ọlọ́run ni ó sì mọ̀ dájọ́ tí ó fún ẹnìkọ̀ọ̀kan tí wọ́n bá sọ fún èmi nínú ẹ̀sìn mi pé ẹ̀sìn yẹn nìkan ṣo ló wà lọ́dọ̀ Ọlọ́run mi gbọ́dọ̀ máa fi tákù ẹlẹ́sìn míì níta ni pé ẹ̀sìn tẹ́yìn ṣe rọ́bìṣì níjàre tiwa nìkan níta ló kú tó dé gbogbo wa wà lábẹ́ ìdájọ́ Ọlọ́run ni tó bá fẹ́ wọn Ọlọ́run ni ó ṣe fẹ́ nìkan wa bí bẹ́ẹ̀ ṣe jẹ́ nìyẹn wọ́n fẹ́ gbé àwọn fídíò yẹn wá àbí àwọn voice note yẹn wá àfáà tó sọ̀rọ̀ gbẹ̀yìn yẹn ni kọ́kọ́ bá ń play play rẹ̀ fàyè báwọn. àfáà yìí léṣù lọ ní o ìtumọ̀ àwùsù bí láì nìyẹn. alimabi wọn sọ̀rọ̀ amatan lil alamina sallallahu alaihi adúpẹ́ wasallam. fún Ọlọ́run àlékún kí a ti jẹ fún anabuwa Muhammad ẹ dákun gbogbo àwa tí a bá ń gbọ́ ètò yìí àbí tí a ń gbọ́ fọ́ìsì yìí àfáà yìí tí wọ́n ń pè ní Aliyewawi TV àbí kí lorúkọ àfáà yẹn wọ́n ń pè ní Aliyewawi TV kan tá à ń gbọ́ káàkiri ní orí net mo fẹ́ kí àfáà yẹn lọ ní màdájú pé gbogbo èèyàn ló ń gbọ́ wọn àwọn èèyàn ń gbọ́ yín gidi gan adẹ nífẹ̀ẹ́ yín látẹ̀yìn wá tẹ́lẹ̀ but ìlú tí ẹ fẹ́ face pẹ̀lú ètò kan tí ẹ dá sí lórí ọ̀rọ̀ ọmọ burúkú kan tó ń pè ní olóhùn jẹ́ Tani Ọlọhun àbí kí lólóhùn jẹ́ yẹn ṣé àfa àkọọ́lẹ̀ yín ni Aliyewawi tí ẹ wá ń dá sí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹni tó fẹ́ bà ìsìláàmù jẹ́ tó fẹ́ bà tí Olúwa gbé kalẹ̀ tó pè ní nǹkan gidi pé inna dina indallahi al-islamu wa man yabtaghi ghayra al-islami falan yuqbala minhu. ṣé àfa yìí ẹ̀yin ò gbọ́ àyà yẹn yé ni tó fi wájá sí pé ọmọ Tani Ọlọhun yẹn àbí kílẹ̀ ń pè pé òun Tani Ọlọhun ni ẹ̀ wá ń ṣáìd ìlú Ìlọrin kìí ṣe ìlú téèyàn máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn pẹ̀lú ẹ̀ o ìlú tí bàbá àgbàlagbà jì àgbà tí wọ́n kọ́ àwa ní kéwù ìlú tí wọ́n ti kọ́ wa ní gbogbo kéwù Mọ̀lánà Sheikh Adam Abdullahi Al-Ilorin ìlú tí wọ́n ti kọ́ gbogbo tí ń jẹ́ àáfà pátápátá ní kéwù ìlú Mọ̀lánà Sheikh Kamaluddin Al-Adabi ìlú àwọn àáfà ńláńlá ìlú àwọn àáfà àgbààgbà táwọn èèyàn ńláńlá ti dìde kí èèyàn kan wá fẹ́ máa tàpá síbẹ̀ kí wọ́n tó wá ń pèrè ní Aliyewawi tó ń jẹ́ àáfà kí wọ́n náà wá máa fẹ́ ṣáìdì ẹ̀ wípé àwọn àáfà Ìlọrin yẹn wọn tẹ̀lé tọ́lọ́run èṣù ni wọ́n ń tẹ̀lé àáfà lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ fà lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìlú Ìlọrin sí ìlú tí èèyàn máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn pẹ̀lú ẹ̀ o sọ̀rọ̀ mi ti yé àáfà ó gbọ́ mi tó lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ dáadáa ó ti yẹ àáfà wa Al-Fulani Sabilun Najat tí ó tún wá ń ṣe ètò lọ́wọ́
tó wá interrupt ètò ẹ̀ àbí tó ń pè wọlé àbí tó ń ṣe live video láti máa fi takorú àáfàá yẹn lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ògo Ìlọrin nìyẹn o sọ̀rọ̀ mi ti àwọn ògo Ìlọrin nìyẹn èmi ò ṣe Ìlọrin o àmọ́ mo nífẹ̀ẹ́ gbogbo tí ń bẹ́ẹ̀ nù lọrin torí àgbàjì ni mo ti kí gbogbo tí mo kí àbá lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo tó wí yẹn kó sọ pé òwì bẹ́ẹ̀ mọ́ sọ̀rọ̀ mi ti yẹ kó sọ pé òwì bẹ́ẹ̀ mọ́ tí mo bá tún padà wo program ẹ̀ àbí mo wo live ẹ̀ àbí mo ṣe kinní kan wọn àgbẹ̀ mo ṣe voice sí ẹ báyìí màá wá gbé ẹ màá jẹ́ kó mọ̀ ó ti yẹ wọ́n ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run jẹ́ lálùbáríkà ló ti yẹ lọ́wọ́ apologize lọ́wọ́ gbogbo tí ń jẹ́ ìran Ìlọrin yányá sọ̀rọ̀ mi ti yẹ tó kò jù bẹ́ẹ̀ yẹn lọ. bá mi pọ́ọ̀sì yẹn kò jù bẹ́ẹ̀ yẹn lọ. filẹ̀ ẹ farabalẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ àbí kí ló kọ rẹ so ẹ wo ọ̀rọ̀ tí àfa yẹn sọ ó dárúkọ àfa àlìfúlání sẹ̀bílù nàjà tí ń bẹ̀ ọ̀fíìsì àfa yẹn lè má mọ dìdìrín tí ń sọ̀rọ̀ yìí rí o wèrè tó ti já wèrè láti inú ìyá ẹ̀ yẹn o ó lè má mọ̀ rí ó kò fẹ́ lórúkọ àfa bóyá nítorí fídíò tí àfa fídíò mi tá àfa gbé síta àbí kó fi máa wójú rere àfa yẹn bí yẹn ṣe lọ nìyẹn èyí ẹlẹ́ẹ̀kejì tó tún ná ọmọ Ìlọrin lòun náà tó pè mí ìyẹn ò ṣe voice note ó pè mí ni mo wá rìkọ́dù ẹ̀ bá ń play yẹn náà fàyè. mo wá rí fídíò kan nípa ọ̀rọ̀ Tani Ọlọhun tẹ̀ ń sọ. Ọ̀rọ̀ Tani Ọlọhun tẹ̀ sọ. Ibi ń padà ń ta bá àpá wa. ó ti ń padà ta bá. Ní ta báwọn àpá wa. Torí ọ̀rọ̀ rẹ̀ mò ń wò níbi fídíò yẹn ẹ sọ pé ẹnìkan ti ṣe òun kan tí ó ti mú tó bá kan tó dùn lọ. Àpò síbí. Tó bá lè tẹ̀lé ní òkú ní àmọ́ kò tẹ̀lé lọ́rin bàbá yìí. Ẹni kan àwọn tó bá ṣe ẹ̀sọ́ fún àwa àti máa wá jáde. Tọ́lá wò lẹ́nìkan tó ṣe òun kan tó ṣe bẹ́ẹ̀ téèyàn kú ọlọ́run ọba téèyàn kú ànínẹ́bí téèyàn sọ àlùkò láàní odidi ọ̀kan táwa gbọ́dọ̀ lé téèyàn sọ ńlá. Ẹni tó bá wá ṣe bẹ́ẹ̀ nínú Ìlọrin mo ní fẹ́ sọ fún wa. Èèyàn kan tó ṣe bẹ́ẹ̀ lọrin tó sọ àlùkò àní lọ tó gbọ́nà ọba ti pé tó gbá náà ti fi pé. Ẹ bá ti wá rí mú jáde á làbá mi. Kí ni nǹkan tí ẹ fẹ́ gangan lórí ọ̀rọ̀ yẹn? Òye kan tí mo fẹ́ lórí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ ní wípé ẹ sọ pé àwọn nǹkan ti di ìwù kan báyẹn síwájú. Èèyàn tó wá sí ìwù rẹ̀ síwájú lè lè fẹ́. Ṣé Ìlọrin lẹ́yìn tí ń bá mi sọ̀rọ̀ ní àbíbo àbí? Ìlọrin gẹ́gẹ́ ní gẹ́gẹ́ bí ń bá yín sọ̀rọ̀ báyìí. Ok. Ohun tó ṣẹlẹ̀ ni pé lórí ọ̀rọ̀ Tani Ọlọhun ṣe ń gbọ́. Bẹ́ẹ̀ni, mo gbọ́ yín. Mi ìfẹ́ àwọn èèyàn ti ń pè mí jù ṣẹ́gẹ́t báyìí ó dẹ̀ ó ti ń bọ́ sí nǹkan míì fún mi débi pé afẹ́ lè máa fúnra wa lépè. Ẹnìkan ti pè mí lọrin yìí náà lénìí tó ẹni ẹ díẹ̀ mú mi ni o tó ń gbéra rẹ̀ ṣépè láì ṣe mí. Àbúdá pèsè pèsè sọ̀rọ̀ pèsè ní ọ̀rọ̀ Tani Ọlọhun ò ṣe Tani Ọlọhun. Ohun tẹ́mi sọ nínú fídíò yẹn òun ni pé ẹni tí kí ni nǹkan tí Tani Ọlọhun ṣe tó tóbi tó bá yẹ ju bẹ́ẹ̀ náà lọ. Ok. Ẹ̀mà wà láìsọ̀lá àwọn àfọ̀ wá ní ìdí máa ń lọ wà láìsọ̀lá. Àwọn èèyàn tí tó múnú kí wọ́n sí ní ilé ọ̀wọ́ Tani Ọlọhun gẹ́gẹ́ ẹ mọ báwọn kan jáde síta. Kódà ṣé ẹ mọ fídíò yẹn tí mo wò ń gẹ́gẹ́ níbi eré péjì Tani Ọlọhun níbi péjì gẹ́gẹ́ mo fídíò yẹn àwọn tí ìdí yẹn post. Wọ́n post fídíò. Wọ́n post ní ibi bẹ̀ wà láìsọ̀lá ìdílé ní òdìbò ní alẹ́ yìí. Níbi eré péjì Tani Ọlọhun gẹ́gẹ́ mo ti kí lálẹ́ yìí. Ó dáa kí wá ní nǹkan tẹ́fẹ́ kí n ṣe báyìí. Ní pé ìdánù mo fẹ́ níbẹ̀ sí ní pé owó òkú wa láì
ìbámu bẹ́ẹ̀ tẹ̀sí ní pé ẹ dákun ọ̀rọ̀ ní torí ìdáná lọ́wọ́ yẹn gẹ́gẹ́ ọ̀rọ̀ pọ̀ léyìí. Bí àwọn èèyàn bá ti ń gbọ́ tí ẹ̀ ń sọ̀rọ̀ mo fi ọ̀nà gbàgbọ́ ẹ̀ ọmọ àwọn èèyàn tó kọ́mẹ́ǹtì lábẹ́ rẹ̀ nígbà yẹn pẹ́ sọ̀pọ̀ sí àwọn ìyàwó. èmi ò sọpọ́tì ẹ̀. Wọ́n dà mọ́ rí àwọn ẹlòmíín tí wọ́n sọ pé àyíwá àwọn àfáà sọ̀rọ̀ ara wọn lọ jàre àwọn afẹ́lẹ́kọ̀ọ́ ní àwọn afáà kìíní kan ní wọ́n jọ ń sọ fìjàfìjàfà. Wọ́n á ìjàmbá ìyẹn yìí lè ṣe ìyàmbá ọ̀nà ó gbà kéèkì wá sí ọ̀rọ̀ kan ni. Ẹ mọ̀ pé etí tí kálukú máa fi ń gbọ́ ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. So èdè Islam gàdẹ̀ wà bẹ̀ iṣẹ́ ń gbọ́ bó ṣe yé èmi sí. Ṣé rí ta lọ́lọ́run nǹkan tí mò ń try láti sọ nínú láìpẹ́ yẹn ni pé ta lọ́lọ́run dáná sun Kùránì right? Tó bá dáná sun Kùránì yẹn ṣe ń gbọ́. Ẹ jẹ́ ká fi ta lọ́lọ́run kalẹ̀ àtọ́lọ́run tó sun Kùránì ẹ̀. Tó bá yẹ pé Kùránì tèmi fowó mi rà ló wá sun ni. Gbogbo nǹkan tí mo ní ni màá fi bá fa wàhálà gbé. Èmi mo ní Kùránì ẹ̀ wò mi mo fi rà. Ẹlẹ́ẹ̀kejì ní pé ó tún wá jẹ́ Kùránì tó tún wá dáná sun ó ti ní problem méjì lọ́dọ̀ mi bọ̀ fúnra ẹ̀ ló lọ ra Kùránì yẹn fúnra ẹ̀ ló dáná sun ẹ má yẹ ká gbèjà ẹ̀ kẹjá fi òun àti Ọlọ́run sílẹ̀ àná Muhammad gan tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ní àjọ ké náà nínú tírà ni èèyàn ti bú ànábì rí ànábì ní tó bá ti rí kán ké orí rẹ̀ ló sì dé ó padà kọrin fún ànábì ṣé wọn pé bí orin náà ló kọ ló fi ń bú ànábì tẹ́lẹ̀ ó padà lọ kọrin mí fún ànábì tánábì ní ẹ gbọ́dọ̀ pamọ́ ẹ filẹ̀ ṣe gẹ́tì bẹ́ẹ̀ ìyẹn lèmi ń try láti máa ṣàkíyèsí àwọn èèyàn sí mi wàá mọ wáyé tí wọ́n fi ń táàgì mi mọ́ Ìlọrin yẹn gangan ṣe gẹ́tì báyìí mo sọ̀rọ̀ yẹn ní general ni wípé ká lo peace tí Tani Ọlọhun bá ṣe nǹkan tí ò dáa fún wa káwa fi dáadáa ṣẹ̀san àìdá ká jẹ́ kí ayé mọ̀ yìí pé Islam yẹn ẹ̀sìn peace ni ṣe gẹ́tì nǹkan tí mò ń try láti defend yẹn kò sí àfáà kan tó gbọ́dọ̀ gbè lẹ́yìn ìbàjẹ́ ṣé nǹkan tí mo sọ yẹn yé yín. So ibi táwọn èèyàn wá tàǹsì ẹ̀sìn fún mi ń sìn kò yé mi nílọrin yẹn bóyá ẹnìkan ni ẹni tó pè tí ò ṣépè lálẹ́ yìí ẹ̀yin nìkan ni ẹni tí ẹ pè láti Ìlọrin yẹn tí ò ṣépè ẹ̀yin nìkan ní láti àwọn tó ti ń pè mí láti Ìlọrin àwọn àfa ọ̀dọ́ tó ń pè mí lọ́rin ẹ̀yin nìkan lẹ pè mí dẹ́ ṣépè lálẹ́ yìí gbogbo àwọn tó ń pè mí àkàrọ̀ wọ́n ṣépè mí mo ní àkàrọ̀ wá lé tó bá yẹn ṣé mi mo Saheed Shittu tó bú ọba Ìlọrin gan wọn ṣépè fún tó báyìí Yàyà Gàmbà ọmọ Ìlọrin bẹ́ẹ̀ ni ó bú ọba Ìlọrin kò sẹ́ni tí ó burí kó tó ronú kíwàdà wọn ṣépè fún èmi tí wàá bú ẹnìkan tí mo kàn ń sọ̀rọ̀ pé ká ṣàánú ọmọ yẹn ká. Ok. Tó bá ní ọkọ bẹ́ẹ̀ nípa àgbà ló ṣe. So èmi nìyẹn àǹfà yẹn èyí tó tún wá jẹ́ lẹ́ẹ̀kẹta play ìyẹn èyí tó láàsì nínú yẹn léyìí tó ní oníṣàngó lèmi. Play yẹn. No ẹlẹ́ẹ̀kejì ẹ̀ tó sọ ìyẹn ni kò play. No. Mo ti lọ wò dáadáa. Gbogbo fídíò tó ṣe bó ṣe ń ṣe bọ̀ mo ti wò dáadáa. Mo wò dáadáa ẹlẹ́bọ ni ọ́ kò sí àfa eléri bú náà tó kọ́ ẹ́ kéwú. Eléri bú náà tó kọ́ ẹ́ kéwú. Kò sí àfa eléri bú náà tó kọ́ ẹ́ kéwú. Ó ń bẹ́nu sínú àwọn símbọ̀ àwọn ẹlẹ́bọ ni ọ́ irú yín nàná bí ní aṣọ pupa ẹlẹ́bọ ni ọ́ wọlé rí ikú àfa yìí irú yín báyìí nàná bí ní aṣọ pupa tí n bá sì fi mú ọ ń sọ kókó nǹkan ó sì sọ yóò ju títa lọ́lọ́run lọ n tí ó sì yóò ju títa lọ́lọ́run lọ mo ti wo díẹ̀ mọ́ ẹ̀hún mo wò dáadáa gbogbo àwọn tí mo lè bá sọ̀rọ̀ ń bẹ̀ wọn mọ́tò tó ń lò náà àlòkù mọ́tò náà ni ń gbé pé ẹlẹ́bọ ni ọ́ ẹlẹ́bọ ìnáṣe yọrí ẹlẹ́bọ òníwẹ́ tó náà ṣe yọrí àwọn nǹkan àpapọ̀ ẹlẹ́bọ máa ń lò mọ́tò ọ̀hún náà ní rẹ́ẹ̀dì náà ni símbò yẹn tí mo rí ẹlẹ́bọ ni ọ́ àwọn oníṣàngó bíi Ṣàngó àdàmọ̀ Ṣàngó nǹkan kan bóyá ṣe ọmọ iye wa ń bẹ̀ wọn ọmọ dàpọ̀ ọmọ iye wa ń bẹ̀ wọn ni ọ́ àti wà eléré ibú náà tó pẹ́ kéwù eléri ibú àwọn tó pẹ́ kéwù
wele ni bo ni bo si o mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ olórí búyì tó tọ́ sí wọn kó máa sọ̀pọ́tì àwọn ẹlẹ́bọ tó tọ́ sí wọn ó sì ní mọ́ kí ó sì pẹ́rẹ́ láfa lórí bú ọmọ ká ní pa àwọn ọkọ ta lọ. máa play voice note mọ́ bí a wá sọ̀rọ̀ ìṣẹ́jú 5 báyìí kí n fi end life. ẹ wo wèrè dìdìrín tó ń sọ̀rọ̀ yìí nísìnyí tí ọ̀rọ̀ ò dá mọ́ lẹ́nu ó lè má ní àṣeyọrí ní àtijọ́ náà ti bí ó lè má ṣe oríire ẹyọ kan ṣo nísìnyí ẹ bóyá ń sọ̀rọ̀ bíi pé wọ́n fún gbogbogbò rẹ̀ wọ́n fún aṣọ mọ́. kí ni nǹkan tí mo sọ tí ó le jù àbí tí ó burú jù tó fi di pé wọ́n fi ń pè lẹ́yọkọ̀ọ̀kan yìí lógo Ọlọ́run tí sáfà sáfíìsì yìí bá ti dáa torí ibi tí mo wà ìlú tí mo wà yìí nìsín sáfíìsì ibẹ̀ ò gbádùn gbogbo wọn pátá ìkan mo ti rí píkṣọ ẹyọ kan nínú wọn eléyìí tó mẹ́sẹ̀gì mi ní WhatsApp yẹn ń post fi fọ́tò rẹ̀ fáyé àti nọ́mbà tó fi pè torí mi mọ aburú tó lè ti ẹ̀yìn gbogbo nǹkan tí wọ́n ṣe sí mi yẹn jáde nítorí wípé kínú nítorí wípé kíni à ń bára wa sòtọ́ ọ̀rọ̀ nínú ẹ̀sìn tá a wà ń pé ẹ jẹ́ ká lo ìfẹ́ ká má bára wa jà mọ́ ká ṣe ọ̀kan sí ẹnìkọ̀ọ̀kan wa torí ohun tí wọ́n ṣe jáde tí kálukú ń ṣe ètò ń ṣe ẹni ẹ̀ ṣùgbọ́n ṣá ọlọ́run wọlá àwọn ẹni tí ọlọ́run yọ́nú sí gbogbo wa assalamun alal mursalin alhamdulillahi rabbil alamin. ẹ̀yin tèmi ṣẹ́yìn náà ti gbọ́ wìrìwìrìn lẹ́nu àwọn àfá Ìlọrin bọ́ ṣe ń dúnkokò mọ́ àfá yìí ṣẹ́yìn náà gbọ́ wìrìwìrìn ẹ̀ ń gbọ́ nǹkan tó ń sọ wọn ò fẹ́ káwọn èèyàn kọ́ mẹ́nu bà ọ̀rọ̀ Ìlọrin rárá látàrí pé àfá yìí pé wọ́n ṣàkíyèsí pé kò ń ṣe bí ànábì ṣe kọ́ àwọn leléyìí kò ń ṣe bọ́ ṣe kọ́ sínú Kùránì rí gbogbo ìwà tẹ́ ń wù yìí àwọn àfá Ìlọrin wọ́n wá sọra wọn di dádì Ọlọ́run àbí wọ́n sọra wọn di ìyá Ọlọ́run torí ìyá ọmọ lamọ̀ tó máa ń gbìjà ọmọ ẹ̀ tó wá tíbi di pé àwọn ló wá ń gbìjà Ọlọ́run àwọn ló ń gbìjà Allah. ìta ní ká mú wá fún yín lónìí nìyẹn à ń lọ à ń padà bọ̀ ẹni tó máa ní a lọ ká má dé òun la ò ní dé bá láṣẹ Èdùà ẹ ṣe jẹ́jẹ́ o kẹ́dẹ̀ má fa wàhálà ó dìgbà.